mo tún gbọ́ tuntun o tí mo sì fẹ́ kí gbogbo àwọn olólùfẹ́ ìkànnì Yorùbá Gidi TV ó jàǹfààní nínú ẹ̀. ṣé ìwọ máa ń wọṣọ sùn ni àbò máa ń sùn wò? wọ́n léwu kan wà nínú sísùn ní hòhò láì wọṣọ sùn. ṣó o ti gbọ́ nípa ẹ̀ rí, ewu tó rọ̀ mọ́? bóyá o sì ti ní ìrírí ẹ̀ rí, farabalẹ̀ kó wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin. kí ni tó fà á tó níṣègùn kan tó fi gbẹ́mìí mì bí ó ti ń báyàwó ń yàwó sùn lẹ́kìtì? ẹ farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣé olóòtú, ẹ kú ijọ́ mẹ́ta. ẹ ṣeun. ṣé ọwọ́ ń yá? àdúpẹ́. àdúrà ó gbà o. iléeṣẹ́ wa ò ní jóná o. àdúrà ó gbà o. ìbéèrè tí ẹ béèrè yìí ìbéèrè ńlá ni. kí ló jẹ́ ìbéèrè ńlá? ẹ torí àwọn míì tó ṣe ń wà fúngbà àkọ́kọ́ ẹ bá ń dákọ yín. ẹ ṣeun. orúkọ tèmi ni Dr. Sharafadeen Odukoya Alado, alága ọ̀dà iléeṣẹ́ Holy Peace Herbal Research Center, ibi tí a ti gbé ń sọ oògùn ìbílẹ̀ di ti ìgbàlódé. pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá ẹ̀yin ara wa, ẹ̀yin tí ẹ ti mọ̀ wá àtẹ̀yin tí ẹ̀ṣẹ̀ ń gbọ́ wa nígbà àkọ́kọ́, a ò máa ní ṣe àárẹ̀ tí ò gbóògùn o, a ò ní gbà, a ò ní kó àgbákò lógo Olúwa. àmín. tó kéèyàn máa sùn o, àwọn kan pé kò sí ní tó burú ń bẹ, pàápàá nínú ìlú tó mú ooru burúkú yìí. àwọn kan sì sọ pé kí ni ò dá o. ẹ gbọ́. ẹ ṣeun olóòtú. ṣe rí àkọ́kọ́, kò dá kéèyàn máa sùn ní ìhòòhò, kò dá rárá kéèyàn máa sùn ní ìhòòhò. ó ní àwọn ètò lórí ẹ̀ tá a lè fi ṣe àkàwé. gbọ́ kókó ètò jẹ́ ètò àlàáfíà ara, òun náà ni pé ṣe rí àsùn tó bá sùn ní ìhòòhò yẹn, tó bá tó àsìkò kan, tó bá ń tilẹ̀ bá fẹ́ máa mọ́ bọ̀, ẹ rí i pé atẹ́gùn máa ń fẹ́, atẹ́gùn tó máa ń tutù. irú àsìkò yẹn tó máa ń fà lára, ó máa ń ṣàkóbá fún ara púpọ̀. ara wa yóò fẹ́ nǹkan tó bá tutù púpọ̀, nítorí pé ó ní láti máa wọ́ọ̀mù ní gbogbo ìgbà. bó tí ẹ bá ti sùn tí ò bóra sùn, tó ṣí àyálẹ̀, tó ṣí ìkúnlẹ̀, tó ṣí abẹ́ ìkalẹ̀, atẹ́gùn máa ń wọlé ní gbogbo ihò tó wà nínú ara. ṣé atẹ́gùn tútù yẹn tó bá bẹ̀rẹ̀ sí ní wọlé, ó máa ń fa òtútù àyà fún èèyàn, tó pé ẹlòmíì kan dípò bẹ̀rẹ̀ sí ní àìsàn ikọ́. ẹlòmíì wà tó yẹ pé ó ní àìsàn pneumonia, tó yẹ pé àìsàn pneumonia yìí òtútù ló máa ń fà á, ó máa ń ṣe àkóbá fún ara púpọ̀. ẹ wá rí àwọn ọmọ kékeré tó bá di òru tí òtútù bá pọ̀ jù fún wọn, ẹ kàn rí pé ọmọ kékeré bẹ̀rẹ̀ sí ní wú ikọ́ ni. wọ́n bẹ̀rẹ̀ sí ní wú ikọ́ yìí, ó lè bẹ̀rẹ̀ sí ní ibà. láti ibi ibẹ̀ yẹn lọ, ó lè bẹ̀rẹ̀ sí ní àwọn tá à ń gbé àìsàn gìrì bìkọ́ tí n tó ń jẹ́ gìrì náà ni pé wọ́n pè ní convulsion. ọmọ yìí débẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní dákú. ẹ wá wọn míì tó ọmọ wọn ní autism, ẹlòmíì tó àbọ̀ tó ní seizure. àwọn tó ní seizure yẹn wọn ò ní àmì autism láti bẹ̀rẹ̀, wọn ò ní àmì hyperactivity láti bẹ̀rẹ̀. bọ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sùn ní ìhòhò, ìhòhò tó wá ń sùn yìí, òun ló fà tó pé òtútù wá rọ́ sí wọn láyà. òtútù wá rọ́ sí wọn láyà yìí, ó bẹ̀rẹ̀ sí ní di tó bẹ̀rẹ̀ sí ní affect wọn. ẹ wá rí pé ọmọ yẹn láti ojú oorun, wọn kàn ní pé ó ní gìrìgìrìgìrì, wọn bẹ̀rẹ̀ sí fi síbi sí lẹ́nu, wọn bẹ̀rẹ̀ sí ní fà lẹ́sẹ̀. ẹlòmíì ọmọ yẹn wọ́n á fi koná tó kó ba lè jí sáyé padà. òtútù àyà ni. tọ́mọ bá bẹ̀rẹ̀ sí ní gbóná púpọ̀, tọ́mọ bẹ̀rẹ̀ sí ní ìgbóná, kò dá kí ẹ sáré wá mú tútù pé àbọ̀dé bóyá ń gbóná yìí o, ẹ jẹ́ ká fi tútù ká dà lé lórí. ní tó fa tó fi ń gbóná síta yẹn ni wípé nínú ẹ̀ òtútù wà nínú ẹ̀. ara wa kẹ̀ríkẹ̀ tí ó bá ń tutù nínú, a máa gbóná síta. tára èèyàn tó bá pé ó ń gbóná nínú, a máa tutù níta. ẹni tí ó bá wà nínú oòrùn, tó bá wọlé gìrìgìrì báyìí, tó yẹ ara yà kàn sílé ni, bọ̀tí inú ẹ̀ ń gbóná. so nípa báyìí tí ẹ bá wá sùn ní ìhòhò, àbí ó sùn ní atẹ́gùn tútù, a máa fẹ́ sí lára. ẹ̀wọ̀n tó máa ń lo bí sínífà nìyẹn, bó ṣe ń fẹ́ tó ń fẹ́ yẹn, ó ń dán rin èèyàn mọ́lẹ̀ ni. ẹlòmíà lóun sùn gbà míì, ó dẹ̀ pé nǹkan rìn mọ́lẹ̀, òun lè gbé apá, òun lè gbẹ́sẹ̀. òtútù máa ń fà á. òtútù máa ń fà á. ìyẹn ni pé àdàbẹ̀ lẹ́yìn orúkọ ọkọ ọ̀run ló dé. àrùbọ̀kọ ọ̀run ló dé, òtútù máa ń fà á. then àwọn kan pè ní, àwọn olóyìnbó pè ní pé brain ni, pé bí àwọn brain ó ní stroke, brain stroke wọ́n máa ń pè bẹ́ẹ̀, tó yẹ pé akọ̀dé paralyze láti ọpọlọ ni. ṣé ẹni yẹn tó wá bẹ̀rẹ̀ sí pariwo, ó lè máa pariwo. ẹgbẹ́ tó jẹ́ Christian máa ń pé Jésù 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 láti ojú oru, ẹnì kan tó wà nígbè òní gbọ́. tó jẹ́ Mùsùlùmí ló wà ní Allahu Akbar, Allahu Akbar, yálà kò sí. ṣùgbọ́n òtún kí ni ẹ̀ tó bá yá tí stroke tó yẹ jẹ́ bá padà flow sí káàkiri ara tán, ara ó dìde. ní tó máa ń fà náà ni pé dehydration máa ń fà, kéèyàn má máa mu omi púpọ̀, kára máa gbẹ. kára bá ti gbẹ, ẹ̀rí ẹ̀jẹ̀ yẹn flow ẹ̀ kò ní fast dáadáa. tó bá ti wá fast dáadáa, tó bá ti wá lọ sí brain, ó máa collapse. tó bó ṣe wá ń collapse yẹn,
ìyá kọ̀ déédéé ní brain bíi stroke nígbà mi dágbé láti bí ojú oorun akọ̀ ní stroke yẹn láti bí sleep kìíní yẹn so akọ̀ rí pé òun ò lè gbápá òun ò lè gbẹ́sẹ̀ nígbà mi ẹlẹ́mìí á ní pé ọmọ nílé ló wà lókè ẹlẹ́mìí á ní pé aláǹtakùn ló wà lókè náà brain lè kí náà ti gbé ń wá but mostly tó máa ń sábà fà náà ni pé kára èèyàn gbẹ kómi má pọ̀ lára. àìní omi tó tó lára dehydration yes tó máa ń fà nìyẹn. so à ń sọ nípa pé kéèyàn máa sùn ní ìhòhò àkọ́kọ́ tó jẹ́ àkọ́kọ́ náà ni pé kí ó máa fẹ́ òtútù síyàn láyà tó máa ń fẹ́ òtútù síyàn láyà ó máa ń padà fa àìsàn láti bẹ̀. then àwọn àgbàlagbà wọ́n tún wá sọ pé ní àárín òru àwọn àjọ̀nú kan máa ń rìn oríṣiríṣi ẹ̀mí ló máa ń rìn láàárín òru bá a ṣe ń ṣe lọ́sàn-án yìí àwọn máa ṣe tiwọn lóyún òru tó bá débi irú ìlú òyìnbó ń sọ jẹ́ pé lásìkò tá a wà lọ́sàn-án yìí àwọn wà ní alẹ́ ń bẹ̀ àsìkò yẹn àwọn yẹn rìn lọ́hùn tó àwọn náà bá tún jí àwọn yẹn náà tó farapamọ́ tó tíyẹn bá ti wá sùn ní ìhòhò wọ́n máa ń kó síyàn lára wọ́n máa kó sí òǹtọ̀hún lára ọ̀yìn yẹn ni pé àìsàn oríṣiríṣi máa ṣe òǹtọ̀hún àìsàn tó wá ń ṣe yẹn wọ́n á ní pé irú àìsàn wo lélẹ̀ tí wọn ò ní mọ irú àìsàn tó jẹ́ pé tí èsìn ó jẹ́ point kejì tó pé èèyàn gbọ́dọ̀ máa sùn ní ìhòhò. ẹ wá wo àwọn obìnrin míì wọ́n ti kàgbákò yìí pé à ń sùn ní ìhòhò níbi wípé wọ́n á ní pé àwọn kan àjọ̀nú kan ń dé ó ń bá wọn sùn látọjú oorun ọkọ ọ̀run nítorí àsìkò àjọ̀nú yẹn bá dé nípa àsìkò yẹn ni wọ́n látàn kalẹ̀ ẹ wọ́n sọ àjọ̀nú máa ṣe òun náà gba abọ́ sàárín ìtàn ni. a ṣe bí béèyàn ti ṣe. a ṣe bí ẹ̀ṣẹ̀ ń ṣe so tó wá dé bẹ́ẹ̀ obìnrin mi àwa máa rí wípé òun ní pọ́blẹ́mù wípé àti bímọ obìnrin míì á lóun ní pọ́blẹ́mù inú ẹlòmíì á ní nǹkan kan máa rìn káàkiri inú ara òun ẹlòmíì á ná ta òun lọ́fà kò mọ̀ dẹ̀mọ́ pé àfọ́fà ara òun nítorí pé gbogbo ìgbà ló máa ń sùn ní ìhòhò àti ẹ̀sìn ẹlòmíì ń ṣe àárẹ̀ tó pé àárẹ̀ tó ń ṣe yìí wọn ò mọ kókó tó ń ṣe nínú àárẹ̀ yẹn but ọkàn rẹ̀ pé irú àárẹ̀ ò lè tó bá ní àwọn kankan ò ṣe é lóhùn ò lálàáfíà tó bá ní kankan ò ṣe é lóhùn ò lálàáfíà àǹjọ̀nú ti kó sí lára látọjú oorun ni jàmjẹsìn ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tá a fẹ́ sọ lórí ẹ̀ náà ni pé ṣé ẹ̀rọ tó máa ń ṣàṣeyàn tó bá ṣàṣeyàn gbà mí bí wọ́n bá ṣe ṣíra ẹ lẹ̀ àbí bí wọ́n bá ṣe defend ara ẹ̀ tó ní nǹkan yẹn ni ò ṣe ní ráyè wọlé tó ó kì í sìn ẹni tí wọ́n ṣàṣe tẹ́ni pé ẹ fílẹ̀ kí ni ẹ jẹ́ ká ṣàṣe tó wá dà ojú oorun á kò òun fúnra rẹ̀ ó ti túra lẹ̀ ìhòòhò ló wà tẹ́ kó fẹ́ gba òfúlù ẹ̀ wọlé ni nǹkan yẹn á wọlé tó wá ní kó gbójú ara ẹ̀ wọlé ni á gbójú ara ẹ̀ wọlé nítorí pé kí ni ṣíṣí ló ṣí gbogbo ẹ̀ kalẹ̀ kò gáìdì ara ẹ̀ yàtọ̀ sí ìyẹn náà ẹ rí i pé nǹkan míì tó máa ń ṣẹlẹ̀ láàárín òru tó wá ní pé ẹ bọ́ta tẹ́lẹ̀ máa bọ́ta báyìí ó máa jáde ní ìhòhò ni so gbogbo eléyìí kò tọ́ kéèyàn máa sùn ní ìhòhò nítorí pé àìsàn tá a fojú rí ó wà ńbẹ̀ àìsàn tá a fojú rí ó wà ńbẹ̀ nígbà míì ẹlòmíín wà wọ́n máa ń pe kinní kan ní àtinúdénú ṣe pé wọ́n bá fẹ́ lu àwọ̀ èèyàn láti fi ṣàbúrú tí àbájẹ tó wá ń wẹ̀ ní balùwẹ̀ níhòhò ẹ rí i pé àwọn ẹ̀sìn kan ní pé wọ́n fẹ́ wẹ̀ ní balùwẹ̀ kó máa wọ bàǹtẹ́ ni àbí kó wọ pint kó máa wẹ̀ níhòhò nítorí pé àwọn àjọ̀nú kan wà níbẹ̀. bẹ́ẹ̀ ni tí a fẹ́ sùn náà níhòhò tí a fẹ́ sùn náà kó má sùn níhòhò bí ò tiẹ̀ ju bọ́ksà kó wọ̀ ọ́ ètí yẹn sìn tó bá lè wọ bọ́ksà yẹn àwọn àjọ̀nú tó máa ń gbé àwọ̀ èèyàn wọ̀ tó fi ń ṣe aburú wọn lè gbé àwọ̀ ẹ̀ wọ̀ mo sọ nípa pé wọ́n pe kinní kan ní fárífárí jẹ́rí fárífárí yẹn tí wọ́n bá ṣe àwọn ètò yẹn sínú igbá fún àgbàlagbà ṣe ń ṣe wọ́n ó ní ohun tó máa pè sí wọ́n á ní kó lọ fa orí lágbájá wá bọ́ tó rí lágbájá yẹn wọn ò lè rí fá tí ò bá wà hòhò tó bá wà ní hòhò wọ́n á rí orí ẹ̀fà èyí tí mo sọ yẹn àwọn àgbàlagbà ó ti yé àwọn àgbàlagbà ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ kọ́tà lè sọ torí pé àwọn ọmọ kéékèèké ń wo ohun tá à ń sọ yìí títí ẹsìn ṣùgbọ́n èyí tó dáa ju ẹ̀yin ará mi à ní ṣe àárẹ̀ tí ò gbóògùn ogun gbémi ṣùgbẹ́mi tọ̀ ní jẹ́ tiwa o ẹ má yẹ ká máa sùn ní hòhò nítorí pé aburú tó ń bẹ ń bẹ ó pọ̀ ìyẹn jẹ́ ṣókí nípa yẹn. ẹ já bọ́ sórí ìṣẹ̀lẹ̀ bí wọ́n ti ń bára wọn lò pọ̀ ní ẹlẹ́mìí gbà ń bára wọn lò pọ̀ lóòtẹ́ẹ̀lì ọkùnrin kú ń bára wọn lò pọ̀ lóòtẹ́ẹ̀lì obìnrin kú ṣé gbogbo ẹ̀ náà ni mọ́gùn. ẹ ṣe ohun olóòtú ṣe rí àkọ́kọ́ gbogbo ayé gbà yìí pé bó tó jẹ́ mágùn wà tó jẹ́ pé àwọn olóyìnbó náà wọ́n bá tú sí èdè wọn tó pè ní thunderbolt èyí tó ń jẹ́ mágùn òun náà ni pé tí obìnrin bá jẹ́ obìnrin aláṣemáṣe tó bá ń wò yìí tó ń wò yìí
ọkọ ẹ̀ ó lè fi mágùn sí lára. Nípa mágùn yẹn kò ń ṣe oríṣi kan, a lè sọ bí oríṣi 5 tó yẹ pé àwọn àgbàlagbà bá ń ṣe tí wọ́n máa ń pè kan ní tẹ̀ṣọ́. Èyí tẹ̀ṣọ́ yẹn ni pé àwọn àgbàlagbà nígbà máa ń ṣe fún ọmọ wọn tó wá ti bí ọmọ tó rí pé ọmọdé yìí a fẹ́ kó kàwé, a fẹ́ kí ọkùnrin kan ó bá sùn, wọ́n wá ṣe tẹ̀ṣọ́ sí lára. Tẹ̀ṣọ́ yẹn dàbí kọ́kọ́rọ́ a fi ń ti ojú ara obìnrin, tó bá ti fi tì í ọkùnrin kankan ò ní lè bá lò pọ̀, tó bá bá lò báyìí nǹkan ọmọkùnrin wọn máa kú ni. Ètò bá dẹ̀ ṣàgídí kó ń bá sùn nǹkan ọkùnrin máa kú. Wọ́n jẹ́ kí ọmọ yẹn bá lè rí ewé ẹ̀ kó bá lè ráyè pìpíà àgbà ẹ̀ kalẹ̀. Wọ́n á ní àwọn fẹ́ kí nǹkan kan tó máa disturb education ẹ̀ kó ṣe, ìyẹn jẹ́ bí tẹ̀ṣọ́. Then ètò wá jẹ́ mágùn gangan òun ni ẹni tó jẹ́ bí ọkọ á ṣe sí ara ìyàwó ẹ̀. Ìyàwó náà ní tí ìyàwó náà máa ń ṣe tí ó máa ń sára ọkọ pé ọkọ ẹ̀ ó dáná gbà ìbọ́kọ mi ò ti ṣe mágùn sí mi lára, ọ̀fẹ́ kẹ́lẹ́ mi ó súnmọ́ mi, èmi náà ṣe tèmi náà ṣe lára tí wọn náà lè sún ẹlòmíì tó máa ṣe sínú ìgbálẹ̀. Ṣẹ́rí tí onímágùn yẹn tó bá ti ṣe tán wọ́n ń ṣe mí sínú ìgbálẹ̀, wọ́n ń ṣe mí sínú pé tọkọ àti ìyàwó àjọ lò pọ̀ wọn àbùsí fẹ́kọ̀ọ́ mu tó bá ti jọ lò bí ìyàwó ẹ̀wọ̀ àti ìyàwó ẹ̀ tó bá ti kíní tó bá ti bù sínú tó bá ti fẹ́kọ̀ọ́ mu papọ̀, ẹni tí ò bá bá yẹn lo nínú ìfẹ́kọ̀ọ́ mu yẹn kò lè súnmọ́ obìnrin yẹn. So ìyẹn wà, mágùn lòun náà. Onígbálẹ̀ wà èyí tó máa ṣe sínú okùn, àwọn ṣe sínú okùn tóbi láti lè dá kọjá ẹlòmíì ò ní bá. So eléyìí wọ́n fi ń kó obìnrin dànù. Ẹni tó bá kọjá àyè ẹ̀ tó lọ bárù ìyàwó ẹni bẹ́ẹ̀ ó ń tọ̀ wọ́n ṣeé ṣe kó kú lórí obìnrin yẹn. Tí ó bá lè kú lórí obìnrin lásìkò yẹn ó lè padà kú létà, because àwọn kan àti pé èèyàn ní kú lẹ́ẹ̀kan náà, so láti bóbìnrin olóbìnrin sùn. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Tẹ́lẹ̀ kejì ẹlòmíì wà tó yẹ pé ó ní heart problem. Tó bá ti ní heart problem yẹn tó bá fẹ́ bóbìnrin ṣe tó bá ti ṣe ó ti ṣe ní àṣejù, ìgbà yẹn heart yẹn lè stop kó má ṣiṣẹ́ mọ́ ká dẹ̀ kú lórí obìnrin yẹn. Irú yẹn náà máa ń fà yín láti fún èèyàn nímọ̀ ni pé ẹ máa ń ṣe tẹ́ẹ̀sì nípa ọkàn yín, nípa ara yín láti máa wò pé ipò wo ni ara mi ti ẹ̀ wà, nítorí pé ẹlòmíì kó tó gòkè báyìí ó ti mí gúlegúlegúle. Irú ẹni bẹ́ẹ̀ wà lọ gùn sórí obìnrin wà lóun fẹ́ ṣe kóun tẹ́ obìnrin yẹn lọ́rùn, kò lè tẹ́ lọ́rùn àbí kó tẹ́ if not so yóò bọ́ sí ọ̀run àrèmábọ̀ níbi ìyẹn nìyẹn. Then ẹlẹ́ẹ̀kẹta tó tún máa ń fà á òun náà ní nǹkan agbára lọ́dọ̀ ọkùnrin. Tí ọkùnrin bá jẹ́ tó bá ń mu ọtí láti bá obìnrin ṣe, àbí ọkùnrin máa ń jẹ́ tó máa ń mu drug láti bá obìnrin ṣe, àwọn kan àti pé máa ń mu àwọn oògùn tó máa jẹ́ kí èèyàn lè ṣe tó pé máa wò pé wọ́dé máa ṣe ọmọdé léṣe tí máa ti mu ni wá ní kò ń ṣe léṣe á padà ṣe rẹ̀ léṣe. Ẹlẹ́ẹ̀kẹrin ní tó lè fà kọkùnrin ó kú sórí obìnrin òun náà ní ooru. Ṣé ẹ rí ooru tẹ́ bá ń wò yẹn tí wọ́n bá ń súnmọ́ obìnrin ó bẹ̀rẹ̀ sí ní làágùn tó ń làágùn yọ̀bọ̀yọ̀bọ̀ aburú ni kò dáa. Tó bá ti bẹ̀rẹ̀ sí ní làágùn yẹn inú ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbóná, ó bẹ̀rẹ̀ sí ní làágùn yẹn brain yẹn ń sọ fún wípé òun ò wà dáadáa lásìkò yẹn ni. Bóyá wá làágùn yẹn tó bá pẹ́ tó bá làágùn jù á faint sórí obìnrin yẹn, tó bá faint ó lè kú sórí ẹ̀. Kí èèyàn fẹ́ bá obìnrin sọ̀rọ̀ ibẹ̀ ní láti ní ventilation báyìí, ó ní láti ní fáànù, then òun tọ̀ ní láti pé ibẹ̀ gbọdọ̀ mú. Ẹ̀rí pé tí àwọn fẹ́ fún obìnrin tó kọ́ fẹ́ lọ súnmọ́ obìnrin kó kọ́ gbìyànjú kó lọ ṣọ́ra, tó pé ó fẹ́ ṣe nǹkan sí kó ṣọ́ra ẹ̀ kàkàkọ́ yẹn kúrò, ayà á sílé á tún lè ṣe mí. Ṣùgbọ́n kò bẹ̀ sí ní ṣe lọ máa lọ gò bẹ́ẹ̀ tí ara ẹ̀ bá gbóná jù, tí gbígbóná yẹn bá lọ sínú ọpọlọ ó máa faint á dẹ̀ kú. Eléyìí jẹ́ ní tó máa ń fà á tí ó jẹ́ pé kí ọkùnrin ó kú sórí obìnrin. Ẹ̀dẹ̀ á wo stroke tá à ń wò yẹn. Stroke ẹlòmíì BP ẹ̀ ó ń lọ sókè ó ń lọ sísàlẹ̀ ó ń lọ sókè ó ń lọ sísàlẹ̀, lọ́tọ́ bẹ̀rẹ̀ sí súnmọ́ obìnrin tó wà lórí obìnrin BP yẹn high kò dẹ̀ mọ̀ pé ó ti high jù, ó lè ní stroke lẹ́ẹ̀kan náà sórí obìnrin. Tó bẹ̀rẹ̀ sí ní stroke báyìí, stroke kò síbi tí ó lè jẹ́ bí oríṣi méjì ni. Èyí tó máa ń búlọ̀kù iṣan lọ sínú ọpọlọ yẹn tó yẹ pé yẹn ló ṣe tó block pàwátá tó déédéé dúró ó lè kú láti bẹ̀. So kéèyàn ò ní stroke èèyàn lè ní stroke látòrí obìnrin kó kú bẹ̀. So ó ń dá kí pé gbogbo ẹni tó bá ń gbọ́ mi ká gbìyànjú ká máa wo BP wa dáadáa, ká rí wípé BP wa yìí ó wà normal, ká dẹ̀ máa lo oògùn tí a bá rí pé ó yàtọ̀. Ẹ pé yẹn bẹ̀rẹ̀ sí ní dàgbà wọn balẹ̀ máa ń ṣe lórí obìnrin. Ẹlòmíràn nígbà tí mo wà ń kékeré mo máa ń ṣe gan ni tó bá ti wá dàgbà tí ṣe gan ẹ bá ṣe wà lára ẹ wọ reduce ẹ má ṣe gan, nítorí pé stroke lè wà fàgbàlagbà, BP lè high at any time fàgbàlagbà. Ìyẹn fún ẹ̀ ní mọ̀ràn pé
ká máa gbìyànjú ká máa pọn mílẹ̀ dòǹgbẹ nítorí pé níbi pípọn mílẹ̀ dòǹgbẹ ohun tó bá ń ṣèyàn lára èèyàn á lè take care èèyàn á lè máa lo oògùn láti máa prevent ẹ̀ gbogbo ohun tí à ń sọ yìí téèyàn lè prevent ẹ̀ wà. then èyí tí mo fẹ́ sọ tó yẹ pé fẹ́ fi kágbà ẹ̀ ńlẹ̀ ni pé ṣé rí gbogbo ọkùnrin tó bá rí ìfà ìbóbìnrin ṣe tó bá rí ìfà abẹ́ ó máa ṣe ń ṣe bẹ́ẹ̀ pé kò ṣe bẹ́ẹ̀ rí ni òun lè máa fi rí pé púpọ̀ àwọn tó máa ń sábà kú sórí obìnrin yẹn wọn kì í kú sórí ìyàwó tiwọn orí ìyàwó níyàwó náà máa ń kú sí. n tó ń fà ní wípé tí èèyàn bá ti rí nǹkan tó yẹ pé ìfà. wọ́n ń jẹ́ níjẹ fàkíàfàkíà là ń jẹ́fà. bẹ́ẹ̀ ni fàkíàfàkíà là ń jẹ́fà bó ṣe rí gangan nìyẹn. so nípa bẹ́ẹ̀ tó máa ń fà tó yẹ pé ẹ̀rí gbọ́n tó máa ń kú sórí obìnrin yẹn torí orí ìyàwó níyàwó náà máa ń sábà kú sí. nìfà yẹn fi ń fà wọ́n lápòyà. ó náà àgbàlagbà fi ní pé kò sí tó dáa jù féèyàn kó mójú ẹ̀ síbi kan tíyàwó kan ò bá tó ẹ̀ tó wá rí pé mo nágbára ju ìyàwó ẹyọ kan lọ fẹ́ méjì àbí kó fẹ́ mẹ́ta kò sí bó ṣe lè jẹ́ òní nígbà tó ti ṣe tẹ́lẹ̀ tó ti jẹ́ tẹ́lẹ̀ tó máa jẹ́ òní jẹ́ pé àwọn ẹ̀ gé dànù. so nípa báyìí eléyìí jẹ́ ìmọ̀ràn fún àwọn tẹ́ ń gbọ́ wá nílé kí ká ṣọ́ra láti máa ṣe ibi tó wá jẹ́ pé ooru bá ti ń mú jù ká má sùn mọ́bìnrin ń bẹ̀ o ibi tó wá ti jẹ́ pé àwa lo oògùn wọ́n bẹ̀ sí ní wá lára láti ṣe pé kì í ṣe sí ká ṣọ́ra pẹ̀lú ẹ̀ o ẹni tó bá yẹ ní àìsàn hypertension àbí tó yẹ pé ó ní heart problem kó ṣọ́ra láti máa ṣe. ṣáwọn nǹkan kan wà fún àwọn tó máa ní high blood pressure tí wọ́n lè máa lò tí wọ́n lè máa jẹ bóyá bí ewé bí rẹ́mẹ́dì kan tẹ́lẹ̀ kọ́ wọn. bẹ́ẹ̀ ni a ti sọ oríṣiríṣi nínú àwọn ètò wa sẹ́yìn ìwọ bẹ́ẹ̀ ṣe wá béèrè yìí náà mo fẹ́ káwọn tó ń gbọ́ wa kán lè jẹ àǹfààní ẹ̀. ṣe rí àkọ́kọ́ ní àwọn ewé kan tá à ń pè ní ewé ewúro dáa púpọ̀ o tó jẹ́ yìí pé lẹ́yìn ìgbà tí mo sọ ẹ̀rẹ̀ bí láṣẹ àti sọ láṣẹ pé ewé ewúro dáa púpọ̀ wọ́n ti wá padà ṣe ní Amẹ́ríkà ń sìn kọ́mí kan ti bẹ̀rẹ̀ sí ṣe tablet ẹ̀ wọ́n ṣe tablet ewé ewúro nìkan mo dẹ̀ sọ nínú àwọn ètò àmì kan wípé ewé ewúro ò dáa téèyàn bá ní BP kó má jẹ́ kó máa lo ewé kó má máa gbó ewúro mu tí ò bá ní BP máa lọ́lẹ̀ òótọ́ kó ní BP tó bá bẹ̀ sí gbó ewúro mu àbá máa fi ń ṣe oúnjẹ ó dáa púpọ̀ ewé ewúro ó dáa púpọ̀ ìyẹn bitter leaf. Then another one tó tún dáa fún blood pressure ẹ rí i pé yunifásitì kan ní Abẹ́òkúta ní Nàìjíríà báyìí náà sáìdì ilẹ̀ Ìgbò wọ́n ṣe documentary lórí ẹ̀ nípa research tó padà ṣe òun náà ní ewé sóbò táwọn èèyàn máa ń mu sóbò yẹn hibiscus flower ṣé hibiscus flower yẹn tí ẹ bá sè kò ní pé ẹ̀kọ́ bá ṣe ń sè wọ́n máa rọ́ ṣúgà sínú ẹ̀wọ̀n kò ṣe ní rọ́ ṣúgà sí o tí ẹ bá sè tó bá mú dáadáa kó lọ ṣẹ́ẹ̀kì BP ẹ̀ máa wà dáadáa títí ẹ̀ sìn tí ẹ bá ń ṣe bẹ́ẹ̀ BP ẹ̀ ó máa stabilize BP ẹ̀ àgàfọ́n àgbàlagbà ẹgbẹ́ ayẹ̀ sí ní dàgbà BP ó máa ráìsì kò yẹ lè wà ní 80-120 mọ́ tó bá wo ìfúnpá ẹ̀ at least ó wà ní 130-135 fàgbàlagbà ọ̀tọ́ bá bẹ̀rẹ̀ sí gbìyànjú tó bá ń fi ewé ewúro sebẹ̀ tó wá mú hibiscus flower tó fi ń ṣe tíì tó mú ó ń tọ̀ ó máa wà dáadáa ni. then àwọn nǹkan wà tó kéèyàn tún jìnnà sí pé ká jìnnà sí òun náà ní ṣúgà jíjẹ ṣe rí nǹkan dídùn poison ni o àwọn poison tó pé àwọn àpè ní very sweet poison ni o ẹlòmíì wọ́n gbé kòkí lẹ̀ ẹlòmíì wọ́n gbé àwọn juice lẹ̀ àwọn juice yẹn tó pé chemical náà fi ṣe tí òun ṣe natural one ẹlòmíì wà tó yẹ pé tó bá po tíì báyìí pẹ̀lú mílìkì rẹpẹtẹ ni pẹ̀lú ṣúgà rẹpẹtẹ ni àwọn mílìkì tá à ń mu yẹn poison wọn àwọn tíì tá à ń mu yẹn poison gbogbo wọn tó jẹ́ àwọn chocolate tíì yẹn gbogbo eléyìí ò dá fàgbàlagbà ẹ wo ìtọ̀ ṣúgà gbogbo ẹ̀ ń fara mọ́ra ni pẹ̀lú hypertension tó tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dàgbà kó ṣọ́ra fún tí wọ́n ti lè ṣọ́ra fún yẹn ó jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni gbogbo nǹkan tó bá ti wá ní ọ̀rá gbogbo tó bá ti ní ọ̀rá kágbàlagbà ó ṣọ́ra fún bíi bọ́tà bíi ẹran màálù tó ti ń sin àwọn red meat yẹn kéèyàn ó ṣọ́ra fún nítorí pé ó máa ń ṣe àkóbá fara ni then ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ gúrùpù ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ọtí mo kọ síbi kan gbà tó mo send sáwọn èèyàn tó wà lórí gúrùpù wáyé pé ẹ má mu ọtí rárá ẹ má yẹ ká mu ọtí rárá tí ẹ bá yẹ sí ní mu ọtí ní tó ń kó bá lára pọ̀ tẹ́tí àti lè mu ọtí kò ní digest ó máa wà nínú ara ń bẹ̀ ni ó dẹ̀ máa pa liver
apa kidney tó bá dẹ̀ ti pa méjì yẹn hypertension máa dé, stroke máa dé. Ká ṣọ́ra fún ọtí ní mímu. Then kéèyàn máa jẹ́ pé sedentary lifestyle, kéèyàn kan dúró síbi kan tẹ̀tẹ̀rẹ̀ kó wọ́n máa ṣe sport, kó gbogbo ẹ̀ lọ́ máa ṣe sport, but kéèyàn ti ẹ̀rìn lọ kó rìn bọ̀ láàrin bí 30 minutes láàrin wákàtí méjì, 30 minutes láàrin wákàtí mẹ́rin ó ṣàtẹ̀ ẹ̀kọ́ bí ó tẹ̀ ráyè tí ò ráyè rárá bó jẹ́ àárọ̀ kùtùkùtù kéèyàn ò ṣe exercise kó rìn lọ 30 minutes kó tó di tó rọrọ̀ lẹ̀ 30 minutes kó fi rìn bọ̀. Ṣé ní gbogbo yẹn máa jẹ́ kí ẹ̀jẹ̀ wa kó máa run, á jẹ́ kí help flow ẹ̀jẹ̀, eléyìí ò ní jẹ́ kéèyàn ní àìsàn hypertension. Eléyìí jẹ́ ìntàwẹ́ fún àwọn èèyàn wa kí wọ́n lè jàǹfààní ẹ̀. Then mo sọ nípa pé ọ̀rọ̀ à ń sọ nípa oorun sísùn, a dẹ̀ ń sọ nípa pé kí ọkùnrin kó mọ̀ bó ṣe máa ṣe láti máa súnmọ́ obìnrin. Ṣé ní gbogbo eléyìí náà fún ara ẹ̀ níbi ìsúnmọ́ obìnrin òun náà máa ń fa hypertension púpọ̀ òun. Ó tó wá rí pé ara ẹ̀ ò le, ò lálàáfíà lásìkò gbà yẹn, àbí òun wíkì lágbà yẹn, má fọ́ọ̀sì ara ẹ̀ láti lọ súnmọ́ obìnrin, kò ṣeé fọ́ọ̀sì ara ẹ̀ yẹn ṣe. Àbí tẹ́ máa rí pé ara òun wà òkè láti súnmọ́ bẹ̀. So pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá gbogbo wa a ò ní rí ogun gbémi ṣùgbémi tọ̀ o. Tí BP bá high, tí ṣúgà bá high, ìpadàbọ̀ ẹ̀ ní àìsàn stroke. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá a ò ní kú sí ayé kẹ́yà tó kú o. Àmín. Ó jẹ́ nìyẹn. tó ẹ ṣeun bàbá Aládò, bá a ṣe gùn olúbàrìbá a kọjá lọ láti jẹ́ káwọn èèyàn mọ̀ púpọ̀ sí nípa àwọn egbòogi ìbílẹ̀, àwọn ewé àtegbò tẹ́ ti lò láti fi ṣe àwọn oògùn àjẹbí idán. Ẹ ṣeun olóòtú, àti ṣe àwọn oògùn oríṣiríṣi èyí tó ṣe fún hepatitis. Tí ẹ bá ní àìsàn hepatitis tó ń jẹ́ àrùn tó máa ń kọlu liver, bóyá liver fat lèèyàn ní ẹran àbí liver yẹn collapse ní ẹran, a ṣe organic organ power tá a ṣe yìí, oògùn tó ti gba NAFDAC lọ́wọ́ yìí nsìn ni, tó yẹ pé àwọn èèyàn wọ́n ti lò ó, wọ́n dẹ̀ ti jẹ́rìí sí i dáadáa lórí àwọn ètò wa yìí. Àtẹ̀lẹ́ni tó pè wá láti ìlú Amẹ́ríkà yìí pé wọ́n ní kó ọmọ má lọ sí iléèwé ńgbà yẹn ni, nígbà tó lo oògùn organic organ ó ti bẹ̀rẹ̀ sí wà dáadáa o, wọ́n ti gbà sí iléèwé padà o. Nígbà tó padà lọ tẹ̀sí ẹ̀ bí ọ̀nà méjì sí mẹ́ta, wọ́n rí wípé hepatitis yẹn ti kú, ó ti pa virus tó wà lára rẹ̀. Wọ́n tó bá ní viral infection tó yẹ pé ó ń affect tó cause hepatitis, ó fà affect liver, wọ́n oògùn wọn tá a pè ní organic organ. Iléeṣẹ́ Holy Peace Herbal Research àwa la ṣe jáde, ó wà nílùú Amẹ́ríkà, ó wà ní Nàìjíríà yìí. Ẹ pè nọ́mbà wa ẹ̀ rà ń bẹ̀. A tún ṣe àwọn oògùn tí a ṣe tó dáa fún ọkùnrin tí a pè ní òpómúléró àti sàgbàdéwé. Ṣé rí òpómúléró àti sàgbàdéwé yìí, tí ọkùnrin bá lẹ lọ́dọ̀ aya ẹ̀ àbí kò lè ṣe dáadáa, a fún ní oògùn sàgbàdéwé àti òpómúléró, ó ń tàn wá wà lákọ bí ìbọn ni. Ohun tó máa sábà fà kí ẹ̀ má lè ṣe dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀, ara ẹ̀ náà ni àgbà, ara ẹ̀ náà ni kéèyàn ní àìsàn hypertension, ara ẹ̀ náà ni kéèyàn ní àìsàn diabetes, prostate náà máa ń fà á. Wọ́n tó bá ti ní àwọn mẹ́ta tá a dárúkọ yìí, jọ̀ọ́ kàn sí mi kó o gba àgbo òpómúléró àti sàgbàdéwé, wàá wà lákọ bí ìbọn ni. Tóbi wá tó à ń bẹ lóhùn fún ọmọ, a ní Joy Woman àti àgbo amúnútòrò. Àgbo amúnútòrò mo sọ ń jọ́ sí nípa pé nǹkan 10 sí 12 ló máa ń fà á tí kì í jẹ́ kó obìnrin rí oyún ṣe. Ara ẹ̀ náà ni inú gbígbóná, ara ẹ̀ náà ni infection, ara ẹ̀ náà ni fallopian tube blockages, ara ẹ̀ náà ni àìsàn ẹ̀dà. Ó pọ̀ tó máa ń fà á. Wọ́n tó bá ti wá rí pé òun bẹ lọ́hùn fún ọmọ, jọ̀ọ́ kó o pè mí àbí kó o ra oògùn wa nílùú Amẹ́ríkà àbí nílùú London àbí ní Nàìjíríà ń bí. Nọ́mbà mi tẹ́ máa pè mí sí 07031002744 tàbí 08028121088 tí ẹ̀ bá ní àìsàn pé ó ń bẹ lọ́hùn fún ọmọ. Pẹ̀lú gbọ́dọ̀ lọ́nba, a ní Joy Woman tá a ti ṣe tá a kí ló ní capsule, a dẹ̀ ṣe àgbo amúnútòrò. Tí ẹ bá lo àgbo amúnútòrò, tó máa ní nǹkan kò ṣe é, tó bá ti lè lò pẹ̀lú gbọ́dọ̀ yóò bímọ ni. A tún wá ní àwọn research tá a ṣe tá a tẹ̀ sí ń ṣe lọ́wọ́, tá a ti fẹ́ ṣe ìwé lórí ẹ̀ nípa àìsàn cancer. Tí ẹ bá ní àìsàn jẹjẹrẹ, gbogbo ọ̀nà kan tó bá gbà wá, a ní oògùn tó máa ń pa oró ẹ̀. A tún ní oògùn ẹ̀rọ tó máa ń ṣe tó yẹ pé tí ẹ máa lo ẹ̀rọ ẹ̀ kò ní ṣe ó ń tọ̀hún. Wọ́n tó bá ti ní pé o fọ́ ọmú ẹ ó ní kókó ń bẹ̀, àbí o ní ìdíyọ tó bá padà di cancer ni, àbí cancer tiẹ̀ inú ló wà ní, gbìyànjú kó o gba ẹ̀rọ aporó jẹjẹrẹ. Pẹ̀lú gbọ́dọ̀ lọ́mọ ẹ̀ wà dáadáa. Ara òkú jáde láti iléeṣẹ́ Holy Peace Herbal Research Center nìyẹn. A ṣe Lego mixture tó máa ń fọ ìdọ̀tí inú tó jẹ́ blood purifier ni. A ṣe Osconto capsule tó máa ń fọ èérí inú.
àwa náà la ṣe hemotreat tó máa ń boost immune system ara bí àwọn tó ní sickle cell ni o àbí àwọn tó yẹ pé ó máa ń sábà ní anemia ni tó àwọn tó máa ń gbẹ ẹ̀jẹ̀ lára ẹ̀ hemotreat ló máa lò á wà dáadáa. Bẹ́ẹ̀ náà ni a ṣe abioticin, a ṣe alladocin fún àwọn tó bá ní prostate enlargement. A ti ṣe oògùn jáde lóríṣiríṣi. Nọ́mbà yìí ni kẹ́ ẹ pè fún àlàyé àbí ìmọ̀ràn 07031002744 tàbí 08028121088. A tún ní àwọn oògùn tá a ṣe tó jẹ́ bí supplement láti máa prevent àwọn àìsàn nítorí pé prevention is better than cure. Pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣàárẹ̀ o. Ẹ̀yin tẹ́ bá ní àwọn ọmọ tó bá ní autism àbí ó jẹ́ pé ọmọ yẹn kò sọ̀rọ̀ ní pẹ̀lú gbọ́dọ̀ ẹ pè mí lórí 07031002744. Ẹ mọ̀ pé ewé ń bẹ oògùn wà nípa ewé àti egbò. Ọlọ́run fún iléeṣẹ́ Holy Peace Herbal Research Center ṣe púpọ̀ nítorí pé bá a ṣe ní ẹ̀kọ́ yìí a tún dúró lórí ẹ̀kọ́ a tún ń kọ́ ẹ̀kọ́ sí wá ẹ̀kọ́ sí nípa ìtọ́jú èèyàn pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògbó. Àmì o, ẹ ṣeun púpọ̀ bàbá Aládò Báṣẹ̀gun Olúbàrìbá, àmọrírì bí ẹ ti ń fún àwọn èèyàn ní ìmọ̀ nípa bí wọ́n ṣe lè tọ́jú ara wọn àti bẹ́ẹ̀ ṣe ń fi ìmọ̀ tẹ́ ní láti fi ṣe àgbéjáde àwọn oògùn ìbílẹ̀ tí ó mú ká lálàáfíà. Kò ní jù bá ń lọ fún tàsìkò yìí, ẹ pín fídíò yìí kiri kórè jìnnà ká wà lálàáfíà o. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ire. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Èmi alága ọ̀rọ̀ iléeṣẹ́ Aládò Herbal Research Center tí a wà nílùú Abẹ́òkúta mò ń kí gbogbo ẹ̀yin oníbàárà wa pátá pé ọdún tuntun tá a wà yìí o ayọ̀ la máa fi ṣe o. Wo ṣé ká má dára wa gbogbo ògùn kà ń péré ẹ̀ ewé àtegbò pọ́nbélé nìkan ìlà iṣẹ́ o. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Dúpẹ́jọ́ ó yá dúpẹ́jọ́. Ọpẹ́ la mú wá o. Ọpẹ́ la mú wá. Ọpẹ́ la mú wá. Àwa dúpẹ́ fọba tó dá wa sí. Ọpẹ́ la mú wá. Ọpẹ́ ìyìn ọpẹ́ ògo ọpẹ́ la mú wá o. Ọba láyé lọ́run o, ìwọ nìkan ṣáá lọ́pẹ́ yẹ o. Ọpẹ́ la mú wá. Olóore mi o, aláàánú mi o, mo wá dúpẹ́ oore rẹ. Ọpẹ́ la mú wá. Máàkì o, máàkì o, máàkì o, máàkì. January, February, March, Jamaki. April, May, June, Mayo. July, August, September, Atiki. October, November, December, Káfíńdò. Máàkì o, máàkì o, máàkì o, máàkì. Ọ̀rẹ́ bó bá ṣe pọ̀n mọ́ ló ká bó jẹ́jà tàbí tọ́kì. Bọ́dún tuntun bá wọlé oníṣe tàwa lọ́gbẹ̀ wọn. Àní bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tà wá lórí àìsàn o. Ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa. Dádì mami broda sisters máa ronú mọ́. Àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. Bó ní kòrò ọ̀la máa dùn máa kí o máa kí. Ẹ̀sán
ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀ mo ní mọ́tò. ọlọ́kadà gbéyọ́ lọ́tún gbéyọ́ lọ́sì ó gbẹ̀yìn yó pẹ́pẹ́ fúru ọlọ́kadà ó lámọ̀ tó dáadáa. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá ohun tó máa bá plane figagbága. ẹ̀bùn lórí gbọ́gbá gidi ẹ̀bùn lọ́rọ̀ sísọ fún mi. ẹ̀bùn lórí gbọ́gbá gidi ẹ̀bùn lọ́rọ̀ sísọ fún mi. mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì MC Man bàbá mo jẹ́. Báṣùgbà mọ́ mi o. ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń dẹ́rìn pòṣónú. tí mo fi ń dẹ́rìn pòṣónú. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá ohun tó máa bá plane figagbága. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane.